wá sí etí ìgbọ́ yín òun gan láṣẹ kọ́kọ́ mẹ́sẹ̀gbè lówùúrọ̀ yìí o nínú ìwé ìròyìn Daily Trust ní kókó àkọ́kọ́ yìí ló ti jáde wá. Sanusi ó máa sọ̀rọ̀ sí ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kí ló dé tó jẹ́ wípé owó yíyá yìí ní gbogbo ìgbà ó ti pọ̀ jù síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ ṣe yọ ìkúnpá owó orí epo kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. lórí ọ̀rọ̀ Yàyà Bello ilé-ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 6 oṣù karùn-ún ọdún tí a wà yìí. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n ti fi páńpẹ́ ọba gbé alága ilé ìfowópamọ́ Skybank tẹ́lẹ̀ rí lórí ẹ̀sùn jìbìtì lílù. Ayẹni ni wọ́n pe orúkọ arákùnrin ọ̀hún o. wọ́n ní ó dáwọ́rú owó tó tó bílíọ̀nù 36 náírà ni wọ́n ní ó lu jìbìtì o pẹ̀lú 30 mílíọ̀nù owó ilẹ̀ òkèèrè. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Daily Post náà ló post eléyìí síta níbi tí Ganduje ti sọ fún àwọn gómìnà ní àwọn apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà wípé kí wọ́n gbìn sínú àwọn àkàndá. wọn ni eléyìí yóò mú àdínkù bá à ń tọrọ owó ní ẹ̀bá ọ̀nà o yóò dínkù. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. nínú ìwé ìròyìn The Guardian ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá o. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òtítọ́ ni àìsàn ibà lásà ó ti wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. àìsàn ibà lásà ọ̀hún ó ṣe ikú pa ẹnìkan nígbà tí àwọn 5 míì tí wọ́n wà níbi tí wọ́n ti ń tọ́jú wọn. Guardian ló gáìdì ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn yìí wà níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé ààrẹ Tinubu ló ti búra fún Dama gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ ilé. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi síkò òfin mú àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n ń gbé ohun ìdágbẹ́ káàkiri ní ìpínlẹ̀ Èkó. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. àjọ NUPENG ni wọ́n mà ti ní ààrẹ titun. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ síta. òṣèlú bó ba ọpá bó ba òbú lẹ́sẹ̀ kò lè gbé orílẹ̀-èdè Nàìjíríà débì kankan o. ta ló sọ̀rọ̀ yìí? Ayédatiwa ló ké sí àwọn olóṣèlú tí wọ́n fẹ́ díje dupò. Ìwé ìròyìn The Nation ló dì í jáde. ẹni tí ó ti fìgbà kan jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí Wike tẹ́lẹ̀ ló ń sọ fún Fubara wípé sọ èròǹgbà rẹ fún ètò ìdìbò ọdún 2027. Ìwé ìròyìn The Nation ló dì í síta. kọ́lọ́run gbà wá lórí ètò ààbò tí ò rajajaja ní orílẹ̀-èdè Nàìjíríà. àwọn adìhámọ́ra tẹ́nikẹ́ni kò mẹ́yẹ tó sùn wọ́n ni wọ́n ya bo ààfin ọba kan o ní ìpínlẹ̀ Benue. wọ́n kọjú ìbọn dá ọba o àti ìyàwó ọba pẹ̀lú àwọn 3 míì ó jẹ́ 5 papọ̀ ni wọ́n mú balẹ̀ o. kọ́lọ́run kó gbà wá. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. The Nation náà ló di ìròyìn yìí síta níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé àwọn nǹkan 5 tó yẹ kẹ́ mọ̀ nípa òfin tuntun tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé jáde lórí sanitation ìyún ìmọ́tótó gbogbo ọjọ́ àbámẹ́ta tó bá ti gbẹ̀yìn nínú oṣù tó sì jẹ́ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ lónìí báyìí. wọ́n ní àwọn nǹkan 5 tó yẹ kẹ́ mọ̀ rèé bá a bá dé rí ìròyìn ẹ̀ máa mọ̀ ọ́. Ìwé ìròyìn The Nation ló dì í síta. ẹ̀yin tẹ́ ẹ wà ní sàkání àti rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ sọ̀ṣe o. ẹ ṣèwé agbẹjẹmọ́wọ́ kẹ́ ẹ sì tọ ọwọ́ ọmọ yín bọ́sọ. kò sẹ́ni tí Tinubu ò lè kọjú páńkódà. ta ló sọ̀rọ̀ yìí? Dalong ló sọ̀rọ̀ náà lédè. ó ní bí wọ́n bá lè ṣe sí ẹ̀dùn báwọn wọ́n lè ṣe sí ẹni yòówù bẹ́ẹ̀. Ìwé ìròyìn Daily Trust ló tì jáde. ẹni tó ti fìgbà kan jẹ́ Super Eagles striker tẹ́lẹ̀ rí Michael Neramo ni wọ́n ní ó mà jẹ́ Ọlọ́run pè lẹ́yìn ìgbà tó lulẹ̀ lásìkò tí ìfẹsẹ̀wọnsẹ̀ ń lọ lọ́wọ́ o. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ síta. àwọn ènìyàn wọ́n ń ṣe ròyìnròyìn wọn ò tiẹ̀ mọ báwo là á ṣe mọ́ pẹ̀lú bí àwọn ọmọ iléeṣẹ́ ológun bí wọ́n ṣe dá àwọn oníwèé ìròyìn àwọn agbóhùnsáfẹ́fẹ́ bí wọ́n ṣe dá wọn lọ́wọ́ kọ́ láti má ṣe fi fọ́nrán fídíò tàbí kọ ohunkóhun nípa àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba. wọ́n ní wọn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ìwé ìròyìn The Guardian
ló gáìdì ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn yìí wà níbi tí ìròyìn ọ̀hún sọ wípé òkú ọmọ tuntun kan ni wọ́n máa bá ní ẹ̀bá ọ̀nà ìpínlẹ̀ Benue kí Ọlọ́run ọba kó ṣàánú wa. òkú ọmọ tuntun ni wọ́n ní wọ́n bá ní ẹ̀gbẹ́ òpópónà kan ní ìpínlẹ̀ Benue. ní inú ìwé ìròyìn Daily Post ni mo ti mú ìròyìn ọ̀hún síta. àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wá ṣé tí gbọ́ ìyẹn ènìyàn wa ìyẹn aráalé à ń kí yín lóòrọ̀ aláyọ̀ tòní wípé ojúmọ́ ire ló mọ́ wa o ojúmọ́ ire ló jẹ́ fún wa níbí yìí mo sì ní ìgbàgbọ́ àti ìdánilójú nínú Ọlọ́run wípé ojúmọ́ ire ló jẹ́ fún ẹ̀yin náà ojúmọ́ ire ni o ilẹ̀ tó mọ́ wa lónìí o ojúmọ́ ire ni ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ ire ni ojúmọ́ ire fún aya nínú ilé yìí àwọn ọkọ wa ojúmọ́ ire ni o bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa lẹ́ẹ̀dẹ̀ yìí ojúmọ́ ire náà ni yóò jẹ́ fún gbogbo wa o ẹ̀mọ́ jíire ló pòólé bẹ́ẹ̀ ni àfẹ̀rẹ̀mọ́jẹ́ jíire nísàárẹ̀ bí àwọn ènìyàn wa tí wọ́n bá ti jíire àbùṣebùṣe ají lónìí ají tòní Elédùmarè ló mọ ẹni tí yóò jí tọ̀la ǹjẹ́ ìgbà tá a ti jí tòní lónìí adúpẹ́ fún ọba dániwáyé tó sọ wá di àsìkò yìí tó pa wá mọ́ tí ò jẹ́ kí ohun aburú kan kó ṣe wá òní ọjọ́ àbámẹ́ta kárẹ́yìn òdì kárẹ́yìn ọ̀tá àbá ìṣù ìmọ̀ ọ̀tá lórí ayé wa kò ní jọ àbá tí àwa bá dá ìrawọ́raṣẹ́ wa sí ọba dániwáyé yóò wọlé àṣẹ yìí lọ Elédùmarè ọba òkè yóò sì lù ú lò tẹ̀pẹ̀rà a ó sì fi àìkú dẹ́gbẹ̀rà ìkànnì yín ìkànnì wa ìkànnì Shape 9.1 FM ìkànnì kọkàndínláàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n lè láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ níbẹ̀ láwà òkè ò láwà ìjọba ìbílẹ̀ kájọlá la dúró sí àdúró tipátipá bí ẹni akàn lérè bí ẹni àfèrè kan níbẹ̀ là ti ń dún sínú afẹ́fẹ́ àti ń kàn lórí ẹ̀rọ agbágbé láti jẹ́ kí àwọn ènìyàn wa kí wọ́n mọ ọ̀kan ọ̀jọ̀kan ibi tí ìlú dé dúró ká má dé ìnàpẹ́nu ká má ṣe ìtìlẹ́sọ̀ọ́ ká má bá kínní ọ̀hún lọ ní wọnà abẹ́rẹ́kiri Adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ìyẹn rẹ̀ lè kà rẹ̀ kojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbé ìkànnì Shape 9.1 FM sáfìkalẹ̀ sílùú òkè òníjọba àbílẹ̀ kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà ó níbi tí àwa ti máa ń ṣàlejò ìlú tí Ọlọ́run gbé wà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìwà mọ ìpínlẹ̀ mi ò ṣùgbọ́n lẹ́yìn ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ yòókù ẹ wo mo kí wa káàbọ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa o lágbára Ọlọ́run etí tí ẹ fi ń gbọ́ wa etí ọ̀hún ò ní di ojú tí ẹ sì fi ń wò wá ojú ọ̀hún ò ní fọ́ o bógo ti ń jẹ́ ti Ọlọ́run gbogbo wa ire lámàrí lọ́jọ́ ayé wa òní ni ọjọ́ àbámẹ́ta tó gbẹ̀yìn nínú oṣù kẹrin ọdún 2026 nígbà tí ó bá ìdíjọ́ mẹ́jọ nísìnyí ìjọ́ mẹ́jọ ní ọjọ́ kejì oṣù karùn-ún ẹ̀rí wípé Ọlọ́run dá wa lọ́lá ákíwá o sórí ètò àjímúná a tún rọ̀ yín pé ẹgbẹ́ ìpolówó yín wá sí kànnì wa ẹ̀já abayín ṣe gbogbo ìnáwó tó wà lóde ẹ̀yin tẹ́ ti ṣènáwó lánàá ẹ̀já abayín ṣe ìkíni kábayín káwọn tó wá ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣe náà ẹgbẹ́ wa ẹ̀já abayín ṣe ìtúrólúwa ọmọ Adéníjì lórúkọ tèmi ẹ̀yin ará lé ẹ̀ka àárọ̀ níbẹ̀ ọ̀hún. tó káwọnú ìròyìn ọ̀hún kò lẹ́jọ́ nú bẹ́ẹ̀ ni kò láàyè lábẹ́ bó ṣe lè kó mọ nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá Sanusi ìyẹn ẹ̀mí àti ti ìlú Kano Mohammed Sanusi kejì ló ti jẹ́ kó di mímọ̀ pé kò yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n dúnná mọ́ à ń yáwó ní gbogbo ìgbà pẹ̀lú bí ó sì jẹ́ wípé wọ́n ti yọ ìkúnpá owó orí epo ní orí adé ọ̀hún ló sọ ìwé ìròyìn Daily Trust ó jábọ̀ báyìí pé ẹ̀mí àti ti ìlú Kano Mohammed Sanusi kejì ló ti fi bí kinní náà bó ṣe fi ọwọ́ ba òun lẹ́mìí bó ṣe fi ọwọ́ ba òun lẹ́mìí tó ó fi hàn pẹ̀lú ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí bàbá gbé o tí bàbá tún béèrè fún owó ìyá mi èyí tí bàbá ti taari sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà wípé kí wọ́n bu ọwọ́ lu ìwé ọ̀hún nígbà tí Sanusi tó ń kópa níbi ìtàkùrọ̀sọ kan lórí móhùnmáwòrán tó gbajúgbajà lánàá òde yìí níbẹ̀ ni gómìnà fún báńkì àpapọ̀ ilé wa nígbà kan àná rí ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lóríṣìíríṣìí pẹ̀lú ọgbọ́n àti òye àti ìmọ̀ àti ìrírí tó ní nípa nǹkan tó ní ṣe
tó ní ṣe pẹ̀lú à ń yáwó. Sanusi ó jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú bó ṣe jẹ́ wípé wọ́n yọ ìkúnpá owó orí epo, kò yẹ kó rí bẹ́ẹ̀ ká tún máa yáwó, kò yẹ kó rí bẹ́ẹ̀ kí ìjọba àpapọ̀ kí wọ́n tún gbé ìgbésẹ̀ yìí. Fún ìdí èyí ó ní a ní ẹbu ìfọpo ní orílẹ̀-èdè Nàìjíríà, kò tún yẹ ká tún máa lọ kó epo bá àwọn títí òkè òkun kí wọ́n máa bá wa fọpo nígbà tí ẹbu ìfọpo wa ní orílẹ̀-èdè yìí tá a ti ń fojú sẹ̀yìn àtàrí wípé ó yẹ kó dúró déédéé. Oríṣiríṣi ọ̀rọ̀ ni Sanusi tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí fún ilé ìfowópamọ́ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn CBN ló fi gẹ̀gẹ̀ sí ọ̀rọ̀ lálẹ́ kàṣàkàṣà láti jẹ́ kí àwọn ènìyàn ìlú ó mọ̀ wípé ọ̀rọ̀ náà ó fọwọ́ ba òun lẹ́mìí. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde, ẹ lọ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yàyà Bello ni wọ́n mà tún ti sún di ọjọ́ 6 oṣù karùn-ún ọdún tí a wà yìí lórí ìgbẹ́jọ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kogi Yàyà Bello ni wọ́n ní wọ́n tún ti sún ẹjọ́ rẹ̀ sí ọjọ́bọ̀ Thursday ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2026 látọwọ́ adájọ́ Emeka White ti ilé-ẹjọ́ gíga eléyìí tó fìdí kalẹ̀ sílùú Àbújá. Níbi ìgbẹ́jọ́ ọ̀hún níbẹ̀ láti rí ẹni tí jẹ́ agbẹnusọ fún àjọ EFCC Kẹ́mi Fìhínrò tó tún jẹ́ adájọ́ àgbà. Wọ́n ní níbi tó ti wà níbi ilé-ẹjọ́ ọ̀hún bẹ́ẹ̀ sì lárí Bello ẹni tó jẹ́ pé òun ṣojú àwọn ìgbìmọ̀ adájọ́ yòókù ọ̀gbẹ́ni Joseph Daudu náà. Wọ́n ní òun náà ń bẹ́ńbẹ́ o lásìkò tí wọ́n ń ṣe ìgbẹ́jọ́ yìí. Wọ́n ní lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Yàyà Bello yún gómìnà àná ní ìpínlẹ̀ Kogi. Wọ́n ní lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn ní àwọn tí wọ́n jẹ́ bí àwọn tí wọ́n ń gbé àwọn adájọ́ kàn án tó sì jẹ́ pé wọ́n ti fi ń kan Yàyà Bello. Bẹ́ẹ̀ ni Yàyà Bello lòun náà sọ wípé òun ò máa jẹ̀bi ẹ̀sùn ọ̀hún o. Wọ́n ní èyí ló mú kí gbogbo àwọn tó wà nídìí ẹjọ́ ọ̀hún kí wọ́n máa ní ọ̀dà á lọ túnra mú ni o, á sì lọ́wọ́ àwọn ẹ̀rí wa eléyìí tó dájú. Wọ́n ní wọ́n ti sún ẹjọ́ ọ̀hún báyìí di ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2026. èyí fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn tó jáde fún tàárọ̀ yìí, ìwé ìròyìn Daily Post kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn títí ọwọ́ mi yìí náà ló fẹjú kẹ̀kẹ́ sí àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n ti fi gbọ́rọ̀ òfin gbé arákùnrin kan tó jẹ́ alága fún ilé ìfowópamọ́ Sky Bank Ayẹni. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé ó lọ́wọ́ nínú ṣíṣe báyóbáyó owó tó tó bílíọ̀nù 36 náírà pẹ̀lú owó ilẹ̀ òkèrè tó tó ọgbọ̀n mílíọ̀nù dọ́là gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o. Ìwé ìròyìn Daily Post ó jábọ̀ wípé àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n ti fi síkùn òfin mú arákùnrin kan tó jẹ́ oníṣòwò tí wọ́n ní ó ti fìgbà kan rí jẹ́ alága fún ilé iṣẹ́ ìfowópamọ́ Sky Bank ìyẹn Túndé Ayẹni pẹ̀lú oríṣiríṣi ẹ̀sùn tí wọ́n fi kàn án tó ní ṣe pẹ̀lú lílu owó ìlú ní pọ́npọ́ àti gbígbá àwọn ènìyàn lójú, ọ̀jálẹ̀ onílé fi bọ́ tiẹ̀ lẹ́yìn, fraud òun ni wọ́n pè o. Nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ yìí pé Ayẹni ni àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n fi síkùn òfin mọ́ ní ìlú Àbújá tó sì wà ní akóló wọn báyìí títí tí wọ́n fi ń kó ìròyìn jọ àti àsìkò tí mò ń ka ìròyìn yìí sí yín létí wọ́n ló wà ní akóló àwọn àjọ EFCC báyìí. Iṣẹ́ ìwádìí sì ń tẹ̀síwájú. Wọ́n ní ó darí owó kan tí iye rẹ̀ tó bílíọ̀nù 36 náírà ó tún lé ọwọ́ 5 pẹ̀lú owó kan tó tó 30 mílíọ̀nù dọ́là. Ní báyìí o wọ́n sọ wípé níbi tó ti gba owó ọ̀hún òun ni ilé ìfowópamọ́ Polaris Bank, ṣùgbọ́n òkété ti bórù. Iṣẹ́ ìwádìí sì ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí láti mọ fín ìdí kókó, ìdí àti ìtumọ̀ tó fi gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀, ẹ lọ mú kẹsì rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Daily Post tó kàún náà ní ìròyìn eléyìí wà o níbi tí Ganduje tó ti ń sọ̀rọ̀ wípé
ẹ wò ó lórí ọ̀rọ̀ àwọn àkàndá ó ń rọ àwọn gómìnà ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà wípé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn àkàndá tí wọ́n pè ní PWDS ó ní ẹ wò ó ẹ gbìn sínú àwọn àkàndá náà kí à ń tọrọ owó lẹ́bàá títì kí ó bà lè dínkù. Abdullahi Ganduje ẹni tí ó jẹ́ alága tó fipò sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àti ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano ni ó rọ gbogbo àwọn gómìnà ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà wípé kí wọ́n gbìn sínú àwọn àkàndá ó ní lójú náà láti lè mú àátọrọ nǹkan lẹ́bàá títì kó bà lè dínkù. Ganduje ló sọ̀rọ̀ yìí di mímọ̀ ní àná ọjọ́ Ẹtì Friday níbi ètò kan tó wáyé nílùú Àbújá. Níbẹ̀ ló ti sọ ó ní ẹ wò ó ayé ti dayé ọ̀làjú pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ó ní ètò ẹ̀kọ́ báyìí ó ti rọrùn fún àwọn àkàndá lágbègbè wa ó ní wọ́n lè dá ohun tí wọ́n fẹ́ dà fún ara wọn láwùjọ wa báyìí. Ètò yìí tó kó àwọn èèyàn àwọn ọlọ́gbọ́n jọ ní agbọn àwọn tí wọ́n jẹ́ àwọn àkàndá níbi lábàlẹ̀ ètò ẹ̀kọ́ ní agbọn ti ìjọba àpapọ̀ àti ti ìjọba ìpínlẹ̀ àwọn òṣìṣẹ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tí wọ́n pè ní Tundu Maliki Special School tí ó wà ní Kano àti àwọn èèkàn míì wọ́n ní bí àwọn igbákejì ọ̀gá ilé ẹ̀kọ́ Ibrahim Abubakar ni wọ́n máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tí wọ́n sì sọ ipa wọn ní àwùjọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ tó sì ń sọ fún gbogbo àwọn gómìnà wípé àwọn gómìnà àti àwọn alẹ́nulọ́rọ̀ wọn ni kí wọ́n kọ́ bí a ti ń gbìn sínú ènìyàn kí wọ́n sì má ṣe ṣiyèméjì láti lè jẹ́ kí àwùjọ wa kó túbọ̀ dára sí o. Ó ní bẹ́ẹ̀ ni lóòótọ́ àwọn èèyàn wọn á máa fi àwọn tí wọ́n bá ní àwọn tí wọ́n jẹ́ bíi àwọn tí wọ́n mọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọn ò pé ó ní wọ́n á máa tiẹ̀ yà wọ́n sọ́tọ̀ ó ní ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ̀ pé kò yẹ kí wọ́n yà wọ́n sọ́tọ̀ ó ní ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé àwọn yìí náà ń ronú bí àwa àyókù ṣe ń ronú ó ní irú ètò báyìí ẹ gbọ́dọ̀ jẹ́ káwọn náà máa ríra wọn gẹ́gẹ́ bí èèyàn láwùjọ ìyún àwọn àkàndá. Nígbà tó tún tẹ̀wájú ó ní òun rọ àwọn aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àkàndá láti lè rí wípé à ń tọrọ owó lẹ́bàá títì gbogbo ẹ̀ pínpín ìpíndébà ó ní ìdàgbàsókè yóò sì bá wọn náà ó ní àwọn àkàndá ẹ̀gbìn sórí ọ̀rọ̀ àwọn àkàndá kí à ń tọrọ owó kó bà lè dínkù. Nígbà tó tún sọ̀rọ̀ síwájú ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ ọmọnìyàn dókítà Bernard Doro òun náà ṣe àtẹnumọ́ wípé agbègbè wa wọ́n ní àwọn mà ti ní àwọn àlàkalẹ̀ ètò kan síwájú sí tí wọ́n ti pìyàmọ́ fún àwọn àkàndá ó ní ṣùgbọ́n iṣẹ́ ti lọ lórí ẹ̀ o láti lè jẹ́ kí gbogbo àwọn ètò ọ̀hún kó di mímúṣẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí ó ní àwọn ti ṣe o pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé àwọn àkàndá náà wọ́n ní wọ́n sì mọ ní ẹ̀kọ́ ọ̀fẹ́ àti ohun gbogbo eléyìí tó yẹ fún wọn. Ẹni tí ṣe Ganduje ló wá rọ gbogbo àwọn gómìnà ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ẹ dákun ẹ má ṣe yan àwọn àkàndá ẹ má ṣe fi wọ́n sílẹ̀ o wọ́n ní ohun tó bá yẹ fún wọn òun ni ẹ fún wọn. Àwọn àkàndá náà wọ́n lọ́jọ́ ọ̀la wọ́n ní a ti wà láyé ẹ̀rọ ìgbàlódé báyìí ẹ jẹ́ káwọn àkàndá náà kí wọ́n lo àwọn nǹkan yìí káwọn náà jàǹfààní wọ́n ní ẹ̀rí wípé bẹ́ẹ̀ bá ti tọ́jú àwọn àkàndá à ń tọrọ owó lẹ́gbẹ̀ẹ́ títì à ń tọrọ owó ẹ̀bùn mí wọ́n ní gbogbo ẹ̀yọ́ mà dẹ́kun. Ganduje ló sọ̀rọ̀ ọ̀hún léde ẹ̀yin fẹ́ ṣèrè lọ sínú ìwé ìròyìn Daily Post kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Guardian ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé òtítọ́ ni o wípé àìsàn ibà lásà ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà gan pẹ̀lú wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àìsàn ibà lásà ọ̀hún ó ti ṣe ikú pa ẹnìkan nígbà tí àwọn márùn-ún míì tí wọ́n wà níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Ìwé ìròyìn Guardian ló gáìdì ẹ̀. Ìwé ìròyìn Guardian ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fi ọwọ́ sí àtẹ̀jáde kan tí wọ́n jẹ́ kí àwọn ará ìlú kí wọ́n mọ̀ wípé òtítọ́ ni àìsàn ibà lásà ó ti yọ fótó bẹ́ẹ̀ ni ó ti fojú hàn o. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní àìsàn ibà lásà ọ̀hún ó ṣe kó pa ẹnìkan nígbà tí àwọn márùn-ún míì tí wọ́n wà níbi tí wọ́n ti ń tọ́jú wọn nígbà tí kọmíṣánná fún ètò ìlera
dókítà olúwaṣẹ̀rí-mi ajétúmọ̀bí tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníwèé ìròyìn ló ti fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé àwọn àjọ tó ń rí sí ìtọ́jú àwọn ènìyàn àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ WHO ìyẹn World Health Organization pẹ̀lú àwọn àjọ Center for Disease Control and Prevention NCDC wọ́n ní wọ́n wà ní ìfọwọ́sowọ́pọ̀ báyìí lórí àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn. Kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣàìgbóríyìn fún onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé pẹ̀lú ipa rere tí gómìnà Ṣèyí Mákindé ń kó àti ìfarajìn rẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n ní ìgbà ìgbádùn tó péye. Ó wá fi ọkàn àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ balẹ̀ wípé kí wọ́n ṣe wọ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n fọkàn balẹ̀ o. Ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìtọ́jú àìsàn ibà lásà yìí ni àwọn ti wà ní ìgbáradì fún, tí àwọn tí wọ́n sì lùgbàdì àìsàn lásà yìí tí wọ́n ti wà ní ibi tí wọ́n ti ń tọ́jú wọn, kí àwọn èlùyàn ìlú kí wọ́n fọkàn balẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n ṣe ohun tó tó àti èyí tó yẹ, kí wọ́n bó oúnjẹ àjẹkù tí wọ́n bá jẹ, bẹ́ẹ̀ kí wọ́n fọwọ́ wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá lo ilé ìgbọ̀nsẹ̀ tán, kí wọ́n ṣe nǹkan tó tọ́ àti èyí tí yóò dènà àjàkálẹ̀ àrùn. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Guardian bó ṣe gáìdì ẹ̀, ẹ lọ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí wà níbi tí ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ wípé àwọn ohun márùn-ún tó yẹ kẹ́ ẹ mọ̀ rèé lórí ìmọ́tótó olóṣooṣù tí ó máa ń wáyé ní ìpínlẹ̀ Èkó. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fohùn léde wípé lórí ìgbésẹ̀ tí wọ́n ti gbé wípé lórí ìmọ́tótó agbègbè ìpínlẹ̀ Èkó tí wọ́n ti pìyàmọ́ fún ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹrin tí a wà yìí, gẹ́gẹ́ bí kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àti omi Tòkunbọ̀ Wahab bó ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde nínú àtẹ̀jáde tí wọ́n fi léde o. Níbẹ̀ ni ó ti sọ wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ó ní àwọn èèyàn mà ti jáde káàkiri ìyún láàárọ̀ òní. Ó ní bẹ́ẹ̀ sì ni àwọn olùgbé ni wọ́n ń retí wípé kí wọ́n tọ́jú àyíká wọn, gbogbo ibi tí omi bá ń dárogún kí wọ́n ṣe é kómi ọ̀hún sì sàn lọ. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n sọ wípé ìmọ́tótó iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan ni, tí wọ́n sì ń ké sí gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Èkó láti ṣe ojúṣe wọn láwọn àsìkò eléyìí tí wọ́n ṣe ìmọ́tótó yìí. Wọ́n ní àwọn márùn-ún tó yẹ kẹ́ ẹ mọ̀ rèé o lórí àtúngbéjáde ìtọ́jú àyíká tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ọjọ́ àti àkókò òun rèé o. Wọ́n ní ètò náà tí wọ́n ti pìyàmọ́ wípé gbogbo ọjọ́ àbámẹ́ta tó bá gbẹ̀yìn nínú oṣù, wọ́n ní yóò máa wáyé tí ó bá ti jẹ́ pé gbogbo ọjọ́ àbámẹ́ta tó bá ti gbẹ̀yìn ni yóò máa wáyé o títí tí oṣù yìí ni wọ́n ti pìyàmọ́ wípé òní gangan òun ni yóò wáyé. Wọ́n ní láti aago 6:30 àárọ̀ sí aago 7:30 àárọ̀ 6:30 a.m. to 8:30 a.m. Wọ́n ní ṣẹ́túmọ̀ ohun tó yẹ kẹ́ mọ̀ ní wípé kò ní sí lílọ bíbọ̀ ọkọ̀. Wọ́n ní ọkọ̀ ò ní rìn fódìdí wákàtí 2 gbáko. Wọ́n ní gbogbo àwọn aráàlú òun ni wọ́n sì retí pé kí òun lé gbélé rẹ̀ kó sì tọ́jú àyíká àti agbègbè rẹ̀. Wọ́n ní lára nǹkan míì ni wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé títúnṣe eléyìí tí wọ́n tún ṣe yìí, wọ́n ní ẹ wò ó láti bí oṣù kẹta ọjọ́ 14 wọ́n ti gbé àwọn pátákó kan eléyìí tó ń sọ̀rọ̀ nípa àtúnṣe rẹ̀ sí agbègbè Mushin àti Agége níbi tí àwọn kan ń gbà kí wọ́n bá lè máa rí o. Wọ́n ní ìgbésẹ̀ kẹrin ni wípé ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti dá ètò ọ̀hún dúró láti oṣù kọkànlá ọdún 2016. Wọ́n ní lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ sọ wípé òfin àyè gbà wípé kí wọ́n máa dá lílọ bíbọ̀ ọkọ̀ dúró. Wọ́n ní èyí ló fà á tí wọ́n fi dá dúró tẹ́lẹ̀ o, ṣùgbọ́n báyìí àwọn ti bẹ̀rẹ̀ padà. Wọ́n wá tẹ̀wájú. Wọ́n ní ẹ wò ó ìdí ẹ̀ gangan rèé wípé tí a fi gbé ètò àyíká agbègbè kalẹ̀, wọ́n ní láti lè jẹ́ kí ìmọ́tótó kí ó túbọ̀ pọ̀ sí i ní agbègbè Èkó. Wọ́n ní gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó ni wọ́n ń retí wípé kí wọ́n gbélé wọn, kí wọ́n gbálé, kí wọ́n gbàtà, kí wọ́n tún àwọn àkókò wọn ṣe kí wọ́n tún àwọn àdúgbò wọn ṣe láàrin wákàtí 2 eléyìí tí wọ́n fún gbogbo wọn. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sọ̀rọ̀ lórí ìdí 5 tó yẹ kẹ́ mọ̀ o lórí
ètò tuntun tí wọ́n gbé jáde ní ìpínlẹ̀ Èkó lórí nǹkan tó ń pè ní monthly sanitation exercise. Wọ́n sì ní ó ti bẹ̀rẹ̀ lónìí aago 8:30 ní ọ̀kásẹ̀lẹ̀ o. Gbogbo ọkọ̀ wọn ni kò ní sí lílọ bíbọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ìwé ìròyìn The Nation ló di ìròyìn náà sí tẹ́lọ́mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa báyìí à ń padà bọ̀ ẹ má yí kúrò lọ́dọ̀ wa ẹ kú kalẹ̀. kéré o èyí ni láti sọ fún gbogbo ọmọ bíbí olùgbé onílé àti àlejò ní ìlú Tápà ní Ìbàràpá North Local Government wípé iléeṣẹ́ Khalifa Herbal Therapy yóò kalẹ̀ sí ìlú Tápà bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday ọjọ́ 17 oṣù kẹrin. Lágbára Ọlọ́run ọba mi ní ìlú Tápà láwà látọjọ́ Monday lọ o ní ilé ẹlẹ́gùn ní ọ̀dọ̀ Àfáà Fatai tí wọ́n jẹ́ látìbí mọ́sálásí Kóńgò nílùú Tápà. Kékulé gbọ́ kó sọ fún toko káàdán gbọ́ kúrò fóòbẹ̀ wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday láago 9 àárọ̀ tí ó fi di aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Monday to Friday òun náà ní iléeṣẹ́ Khalifa yóò fi kalẹ̀ sí ìlú Tápà. Gbogbo ohun yòówù tó lè mọ ṣèwọ àìsàn tó lè mọ yọ lẹ́nu lágọ̀ọ́ ara rẹ pátápátá òun náà ni Ọlọ́run lo iléeṣẹ́ Khalifa fún o. Bóyá ara yúnyún ni, bóyá ikọ́ ni, bóyá ó lè dàbí wípé ìwọ ò rórun sùn, ó sì lè jẹ́ wípé ní tiẹ̀ àrùn ìfúnpá gíga ni, kódà kó jẹ́ ọgbẹ́ inú tàbí kó jẹ́ ìtọ̀ ṣúgà. Èyí yòówù tí ìbá jẹ́ gbogbo ẹ̀ ni Ọlọ́run lo iléeṣẹ́ Khalifa fún. Bó o bá ń gbọ́ mi ìwọ náà mọ́ tara ṣàṣàbọ̀ wá sí ilé ẹlẹ́gùn lọ́dọ̀ Àfáà Fatai láti bí mọ́sálásí Kóńgò ní ìlú Tápà látago 9 àárọ̀ tí ó fi di aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Monday 27th April òun náà ni ètò ọ̀sẹ̀ ìlera yìí yóò bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ iléeṣẹ́ Khalifa sí wípé òdú ni wọ́n èé ṣàìmọ̀ fólóko nípa ká fi egbòogi ìbílẹ̀ tó jẹ́ tiwantiwa ṣe ìwòsàn àti ọ̀nà àlàáfíà fún gbogbo àwọn ènìyàn eléyìí tó dàbí ẹni pé ó ní àdójúkọ kan tàbí òmíràn nípa ìlera wọn. Má fi gbígbọ́ ṣaláìgbọ́, má ṣe dágunlá. Bí ìwọ náà bá ti ń rí i pé àpẹẹrẹ tó yàtọ̀ tó ń wọnú àgọ́ ara rẹ yàtọ̀ sí tàná ó ti ń ṣẹlẹ̀ àìdúró wò ó máa bọ̀ wá sílé ẹlẹ́gùn lọ́dọ̀ Àfáà Fatai láti bí mọ́sálásí Kóńgò nílùú Tápà aago 9 sí aago 5 ìrọ̀lẹ́ ó ní ètò yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. Ẹ̀yin tiwa láyé tẹ̀, ẹ̀yin tiwa ní Ìgàngàn, Ìdèrè, Igbóọrà, gbogbo Ìbàràpá méjèèje pátápátá tó fi dé ẹlẹ́kọ̀ọ̀kan ọ̀fẹ́ ẹ̀gùn àsùnnára ìdìyàn ẹ máa bọ̀ wá o sí ìlú Tápà fún ètò ọ̀sẹ̀ ìlera eléyìí tí iléeṣẹ́ Khalifa Herbal Therapy tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Àlàáfíà wa ò ní di fíafíà mọ́ wa lọ́wọ́ o. Ẹ má gbàgbé o Monday 27th òun náà ni eléyìí ó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìlera alálùbáríkà. Ẹ máa bọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. Bídìí rẹ bá yọ mágé o máa gbé bọ̀ wá Ọlọ́run bá mi yóò sì bá wa gbọ́. Nọ́mbà iléeṣẹ́ Khalifa 09069234633 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 09069234633. Ẹ pè wá Ọlọ́run bá mi yóò sì gbọ́ tiyín náà bó ti ń gbọ́ ti àwọn yòókù. Ọ̀sẹ̀ ìlera nílùú Tápà Monday 27th April 2026 ló bẹ̀rẹ̀ ní ìlú Tápà. A máa retí yín o. Ẹ ṣeun. Kàmsáyọ̀nù kó gbá sílé rárá Kàmsáyọ̀nù kó gbá sílé yàrá ìgbàlejò ń bẹ níbẹ̀ tẹ́dítẹ́dí yàrá ìgbàlejò ń bẹ níbẹ̀ tẹ́dítẹ́dí banquet hall ó wà níbẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ banquet hall ó wà níbẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ gbọ̀ngàn níbi a lè ṣètò onírúurú nínú ọgbà hospital wúrà ọlá èyí tá a tún mọ̀ sí kọ́nà akẹ́ wúrà ọlá hospital road ní agbègbè ìṣìyà lókè èèhò
owó pọ́ọ́kú ní gbogbo rẹ̀ á ná yín yes owó pọ́ọ́kú ní gbogbo rẹ̀ á ná yín Camp Zion Zion Camp Zion Zion Camp Zion Zion Camp Zion guest house ó tún wà ní yoapo area àti àròjẹ lógbómọ̀ṣọ́ fún àlàyé sí ẹ pè sí nọ́mbà 07035126404. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ Monarch Ventures wọ́n lo àsìkò yìí láti fi tó gbogbo àwọn ènìyàn ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀ létí wípé àwọn wà ní ìlú Ìṣẹ́yìn lónìí yìí ọjọ́ àbámẹ́ta àti lọ́la ọjọ́ ìsinmi ìyẹn ọjọ́ àìkú fún gbogbo àwọn ènìyàn wa ní ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe àmúlò máṣíìnì ìgbàlódé máṣíìnì bàǹtì tó ń ṣe àyẹ̀wò sí oríkèéríkèé ara tó ń faniṣo kí apá kó máa roni kí ẹsẹ̀ kó máa roni àǹgóró ẹ̀yìn kó máa faniṣo ká má lè lo àyè kan tàbí èkejì nínú àgọ́ ara ẹni bó ṣe tó àti bó ṣe yẹ wọ́n ní ẹ má ṣe ròyíròyí ẹ má ṣe méní ẹ má ṣe méjì ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ àwọn kẹ́ wá lo máṣíìnì òyìnbó kó bá yín wá ojútùú àti ọ̀nà àbáyọ sí àwọn kùdìẹ̀kudiẹ tó ń fún yín lápè nínú àgọ́ ara ẹni bẹ́ẹ̀ ni òògùn sì wà fún títà o ẹ̀yin ènìyàn wa ní ìlú òkè o wọ́n ní ilẹ̀kùn iléeṣẹ́ àwọn ó ṣí kalẹ̀ ní ìlú òkè o àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ó wà níbẹ̀ o tẹ́ máa bá pàdé fún àwọn ènìyàn tí wọ́n fẹ́ ra òògùn kan tàbí èkejì ní iléeṣẹ́ Monarch Ventures bẹ́ẹ̀ ni ọ̀kan ọ̀jọ̀kan àwọn tí wọ́n fẹ́ jẹ́ alágbàtà wọ́n ní ẹ máa pe àwọn pẹ̀lú èrè gọbọi ló wà lórí ọ̀kan ọ̀jọ̀kan egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Monarch Ventures olúléeṣẹ́ Monarch Ventures ìlú Ìṣẹ́yìn ló fi ìdí kalẹ̀ sí ní ìyànà ojú bàbá lókè ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ìlú òkè o nílé bàbá Akíntọ́lá ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn èyí tó wà ní àdúgbò Lílè ní ìlú òkè o ẹ̀ka iléeṣẹ́ wọn míì ó wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sọ́dọ̀ wọn 09027249106 09027249106 tàbí 09063822370 ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ́ iléeṣẹ́ Monarch Ventures lógún. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìjọ Olórìdá Baptist Church ń pe gbogbo ènìyàn síbi ìsọjí àdúrà lọ́dọọdún tó máa ń wáyé nínú ìjọ Olórìdá Baptist Church ìlú Ìgànná títí ọdún yìí ni yóò sì gbéra sọ bẹ̀rẹ̀ látọjọ́ àìkú ọjọ́ Sunday ọjọ́ 26 oṣù kẹrin sí 30 oṣù kẹrin ọdún tí a wà yìí ètò ìsọjí náà ni yóò máa gbéra sọ bẹ̀rẹ̀ ní déédéé agogo 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní pápá ìjọ Olórìdá Baptist Church òkè ààfin ìlú Ìgànná àkòrí fún ti ọdún yìí ni open door ṣíṣí ilẹ̀kùn eléyìí tó wà nínú ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 8 onísọjí ni Reverend Samuel Bọ́lájí Ògúnlànà látinú ìjọ New Zion Baptist Church ìlú Ṣakí bẹ́ẹ̀ sì ni olùgbàlejò ni Reverend and Mrs. S.O. Ọ̀jẹ́níyì ẹ lè darapọ̀ mọ́ ètò ìsọjí náà lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook pẹ̀lú Olórìdá Baptist Church olùkéde ìgbìmọ̀ ìrere lábẹ́ alága Dickiness Ọ̀jẹ́yínká F.O. ni wọ́n sọ wípé wá fi àdúrà ṣí gbogbo ilẹ̀kùn tó ti tì mọ́ àdúrà nìkan ló lè ṣí ilẹ̀kùn. ẹ káàbọ̀ padà lójú ọjà ìròyìn wa kò tí ì tán síbẹ̀ o ó sì ń sún sápá iwájú nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi síkùn òfin mọ́ àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò kan tí wọ́n ń gbé nǹkan ìdágbẹ́ káàkiri ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí fọ́nrán fídíò wọn bó ṣe lu jáde fótó sójú òpó ayélujára iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka títí ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n jẹ́ afurasí pẹ̀lú bí wọ́n ṣe mú oríṣiríṣi àwọn nǹkan ìdágbẹ́ tí wọ́n mú lọ́wọ́ àwọn bí àdá àti oríṣiríṣi nǹkan míì àwọn ọ̀dọ́ ni wọ́n pe àwọn arákùnrin ọ̀hún o ní agbègbè Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó fọ́nrán fídíò wọn tó bẹ̀rẹ̀ sí ní mi orí ayélujára tìtìtì lánàá ọjọ́ Ẹtì
èyí ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n fojú sèyí àtàrí rẹ̀ ni wọ́n fi wo àdúgbò àti ààyè níbi tí fọ́nrán fídíò ọ̀hún tó ti jáde wá tí wọ́n sì kó àwọn òṣìṣẹ́ wọn lọ síbẹ̀ láti lọ́ọ́ fi síkùn òfin mú wọn pẹ̀lú ìgbésẹ̀ wípé wọ́n fẹ́ da omi àlàáfíà ìpínlẹ̀ náà rú. Nígbà tí wọ́n débẹ̀ o oríṣiríṣi àwọn àdá lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n bá lọ́wọ́ wọn àti àwọn nǹkan míì èyí tó lè dáni lọ́gbẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi léde láti ẹnu iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àwọn ti fi síkùn òfin mú wọn báyìí tí wọ́n ó sì máa wí tẹnu wọn ìdí àti ìtumọ̀ tí wọ́n fi dánṣẹ́ irú ẹ̀ ṣòro. Ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀ ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé ilé-ẹjọ́ òun ni wọ́n mà ti fi àwọn afurasí mẹ́rin kan sí àtìmọ́lé látàrí ọ̀rọ̀ kan eléyìí tó ṣẹlẹ̀ níbi tí ìṣekúpani sì ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau ní oṣù tó lọ. Ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Plateau ní ọjọ́bọ̀ Thursday ni wọ́n mà ti fi àwọn afurasí mẹ́rin kan ni wọ́n ti fi wọ́n sí akóló àwọn àjọ DSS látàrí ìṣekúpani tó wáyé ní ìjọba ìbílẹ̀ Angwarukuba ní oṣù kẹta ní Jos North Local Government tí wọ́n sì sún ẹjọ́ wọn di 30 oṣù kẹrin ọdún tí a wà yìí fún ìgbẹ́jọ́. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ti ṣe àlàkalẹ̀ rẹ̀ wọ́n ní àwọn afurasí yìí òun náà ló ti jẹ́ wípé wọ́n fi sínú gbàgà tó jẹ́ pé wọ́n fura sí wọn lára àwọn tí wọ́n ní wọ́n lọ́wọ́ níbi ìṣẹ̀lẹ̀ ikú tó ṣẹlẹ̀ ńbẹ̀ tó sì jẹ́ wípé látàrí wípé kò sí àwọn olùgbèjà wọ́n ní torí ẹ̀ ni wọ́n ti sún ẹjọ́ ọ̀hún síwájú. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ọjọ́ 28 oṣù kẹta tó sì jẹ́ wípé ó kéré tán wọ́n pa èèyàn bíi 30 ènìyàn bẹ́ẹ̀ ni ọmọdé wà lára àwọn tí wọ́n pa ní agbègbè tí wọ́n ṣe ìkọlù sí ní Bokos Ambassa Local Government. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí gómìnà Caleb Mutfwang tó bẹnu àtẹ́lù ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n ní lẹ́yìn iṣẹ́ ìwádìí tí àwọn àjọ DSS ṣe wọ́n ní wọ́n fi padà rí àwọn mẹ́rin ọ̀hún mú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe sọ wọ́n ní àwọn tí wọ́n ṣe ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n fa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Plateau wọ́n ní wọ́n mà ṣe ọṣẹ́ gan-an kódà lẹ́yìn àyẹ̀wò ààrẹ Bọ́lá Tinubu sí agbègbè ọ̀hún ní oṣù yìí wọ́n ní wọ́n tún ṣe ọṣẹ́ náà sí agbègbè náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń jábọ̀ ẹ̀ báyìí wípé ilé-ẹjọ́ eléyìí tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Plateau wọ́n ní ọwọ́ wọn ti bà àwọn afurasí mẹ́rin kan. Wọ́n ní àwọn DSS àwọn àjọ DSS ní ọwọ́ wọn bà wọ́n ní àárín ọjọ́ kẹta oṣù kẹrin tí a wà yìí sí ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún tí a wà yìí gangan lórí ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ nínú ìwà ìdáràn ìpànìyàn àti ìgbésùmọ̀mí àti àwọn ẹ̀sùn gbogbo tí wọ́n fi kàn wọ́n. Ẹ̀sùn ọ̀hún náà ni ẹni tí ṣe adájọ́ àgbà Philemon Daffy ló fi kàn wọ́n lábẹ́ òfin section 269 wọ́n ní tí ìjìyà rẹ̀ sì wà nínú ìwé òfin 270 ti ìpínlẹ̀ Plateau fún ti ọdún 2017. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó mú tó ẹ̀mí ènìyàn tó tú 30 lọ ni wọ́n sì ti bá àwọn afurasí mẹ́rin báyìí wọ́n ní wọ́n ti wà nínú gbàgà nínú àkọlù àwọn àjọ DSS tó sì jẹ́ wípé ẹjọ́ wọ́n ti sún di 30 oṣù tí a wà yìí láti dá ẹjọ́ náà ní kíkún. Ẹ̀yin fèsì rẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsìrì ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn títí ọwọ́ mi yìí ló fẹjú kẹ̀kẹ́kẹ́ sí tó sì ń fi ọ̀rọ̀ ìmọ̀ràn lọ́lẹ̀ wípé kí àwọn olóṣèlú kí wọ́n má ṣe òṣèlú bó o bá ọ pa bó o bá ọ bù ú lẹ́sẹ̀ bá a bá lè pa àfè àbálẹ̀ ẹ̀jẹ̀ Ayédatiwa gómìnà ìpínlẹ̀ Ondo ó fohùn ìkìlọ̀ léde fún àwọn olóṣèlú wípé kí wọ́n má ṣe irú òṣèlú bẹ́ẹ̀ nítorí wípé kò síbi tá à ń lọ tá a bọ́kọ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027 gómìnà ìpínlẹ̀ Èkó Lucky Ayédatiwa orí mi sàn ló ti fi ọ̀rọ̀ ìkìlọ̀ léde o fún gbogbo àwọn olóṣèlú tí wọ́n ní àfojúsùn láti di ipò kan mú tàbí èkejì wípé ẹ má ṣe òṣèlú do or die gẹ́gẹ́ bó ṣe wí o. Gómìnà náà ó fi ọ̀rọ̀ ìkìlọ̀ yìí léde níbi olú ilé ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀ ló ti sọ̀rọ̀ yìí tó sì ń gba àwọn olóṣèlú nímọ̀ràn
wípé kí wọ́n ní ìṣọ̀kan kí wọ́n wà ní ìfọwọ́sowọ́pọ̀ nítorí pé tí apá bá kún tán ìtò hàní o Ayédatiwa. Ó sọ̀rọ̀ yìí lánàá òde yìí nígbà tó ń ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú APC. Ìpàdé wọn ọ̀hún ló wáyé ní ìlú Àkúrẹ́ ní gbọ̀ngàn ńlá ìlú Àkúrẹ́ ní ìpàdé ọ̀hún ti wáyé o. Èyí tó fi ń ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní lọ́kàn láti díje dupò kan tàbí èkejì nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n ṣe ohun gbogbo bó ṣe tó àti bó ṣe yẹ nígbà tí àwọn aládarí ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú ìṣàkóso ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti la àwọn ètò kan kalẹ̀ bíi ìpàdé àpérò àti ìdìbò kò mẹ́sì ọyọ ìdìbò abẹ́nú. Ó sọ wípé ẹni tí kìíní ọ̀hún bá ti jámọ́ lọ́wọ́ àwọn tí ò jámọ́ lọ́wọ́ kí wọ́n má ṣe bínú kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún torí wípé ohun gbogbo ó ní í ṣe pẹ̀lú àsìkò àti ìgbà torí pé ìgbà ó ń bẹ ní orí ohun gbogbo. Fowó sílẹ̀ tí wọ́n sì sorúkọ ọ̀pọ̀lọpọ̀ pé àwọn fẹ́ rà ṣùgbọ́n wọn ò sọ̀rọ̀ nípa owó bá ṣe ń sọ fún wọn tó ẹni tó bá mú owó wá òun la rí o. Bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ̀yin tẹ́fẹ́ kan wá tajà ní agbègbè yín bóyá ọ̀nà yín jì èyí náà ká tó kúrò lórí ètò àti gbogbo ẹ̀yin tẹ́fẹ́ ra blọ́ọ̀kù á fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa síta. Gbogbo ẹ̀yin tẹ́fẹ́ ra ice block iye tẹ́fẹ́ rà ẹ kọ orúkọ yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àti owó yín tó bá ti di ọjọ́ Tuesday ẹ lè wá gbà. Àwọn kan pè láti ìlú Gànà lánàá àti ìrì kan pè padà àwọn kan pè láti Òtún náà àti ìrì kan pè padà. Gbogbo yín tí ẹ bá fẹ́ rà kò sí pé wọ́n kó wá lọ́pọ̀ o ohun tí owó tó bá ti wà nílẹ̀ náà ni wọ́n máa kó wá. Adé tó ń fi eléyìí rán wa létí wípé Holy Ghost service ó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ Ẹtì Friday gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìkànnì sí 89.1 FM a máa ń gbé Holy Ghost service ní gbogbo ọjọ́ Friday àkọ́kọ́ nínú oṣù. Ọjọ́ Friday ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ní Holy Ghost service ẹ darapọ̀ mọ́ rédíò wa yìí tó bá ti di aago 10 àṣálẹ́ gẹ́rẹ́gẹ́. Gbogbo ohun tó ń ṣe ní redemption camp lọ́hùn-ún ní òpópónà márosẹ̀ ìlú Ìbàdàn sílùú Èkó gbogbo ẹ̀ náà làwa náà máa gbé lójú òpó ayélujára Facebook wa. Bẹ́ẹ̀ sì ni ẹ tún máa gbọ́ wa ẹ̀yin tẹ́ ẹ bá ń lo rédíò ẹ̀yin tẹ́ ẹ bá lo fóònù alágbèéká ẹ lè máa rí ń bẹ̀. Lágbára Ọlọ́run àdúrà wa yóò gbà o. Nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn eléyìí wà níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé òkú ọmọ tuntun kan ni wọ́n bá ní òpópónà kan ní ìpínlẹ̀ Benue. Ìbẹ̀rùgbọ́jọ ó ti mú gbogbo àwọn agbègbè Gboko ní ìpínlẹ̀ Benue gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n rí òkú ọmọ tuntun kan he lẹ́gbẹ̀ẹ́ títì ní òpópónà Rice Mill Road. Àwọn tí ọ̀rọ̀ ọ̀hún ṣojú ni wọ́n ní ọmọ tuntun jòjòló ọ̀hún ni àwọn tó ń kọjá lọ ní òórọ̀ kùtùkùtù máa fi ojú gan ní ọmọ ọ̀hún tó sì fi wọ́n sínú ìlà yìí ló wípé áwò irú èèyàn wo ló ṣerú iṣẹ́ báyìí. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé agbègbè náà ni wọ́n jáde síbi tí òkú ọmọ tuntun ọ̀hún wà tí oníkálukú sì sọ̀rọ̀ tìbínú tí wọ́n fi àìdùnnú wọn hàn tí wọ́n sì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti ẹni tó ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò tiẹ̀ ní ìmọ̀lára ènìyàn ẹni tí ò ní ìmọ̀lára tí ò sì ń ṣe ènìyàn. Wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún dùn àwọn ènìyàn wípé báwo ni èèyàn ṣe lè gbé ọmọ tuntun jòjòló sẹ́gbẹ̀ẹ́ títì ọmọ ọ̀hún ó sì fi bẹ́ẹ̀ ó dágbére fún ayé. Wọ́n sì ń ké sí àwọn aláṣẹ wípé ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí tí ń di gbọmọgbọmọ o gẹ́gẹ́ bí àwọn apá ọ̀hún tí wọ́n ṣe ń sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọmọ tí wọ́n ń bá lẹ́gbẹ̀ẹ́ títì ní ìpínlẹ̀ ọ̀hún pàápàá jùlọ ní orílẹ̀-èdè wa yìí. Wọ́n ní bẹ́ẹ̀ bá sì wá bí wọ́n á máa sọ wípé ètò ọrọ̀ ajé yìí náà ni àti rọ́wọ́ mú lẹ́nu ni ojú ń tì wá torí pa bímọ ni. Wọ́n ní oríṣiríṣi ní ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ síta. Àwọn olùgbé agbègbè ọ̀hún ni wọ́n fi gbé ta. Wọ́n ní irú ọ̀rọ̀ báyìí àwọn ò ní gbà o àwọn ò sì ní jẹ́ kí wọ́n máa fi ẹ̀rẹ̀ kí wọ́n máa fi rí àwọn lára torí pé kíní ọ̀hún ò dáa. Àwọn kan sunkún àrí bí tí Ọlọ́run ọba ò tí ì ṣe fún wọn ẹ̀yin kan Ọlọ́run ọba sì tún ń ṣe fún yín. Ẹ sì ń gbé àwọn ọmọ ẹ lọ ń gbé wọn sí ẹ̀gbẹ́ títì débi pé àwọn ọmọ fi ń jẹ Ọlọ́run pé wọ́n sọ̀rọ̀. Àwọn ará àdúgbò ọ̀hún ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n sì ń ké tantan wípé òkú ọmọ tuntun ni àwọn bá lẹ́bàá ọ̀nà ní ìpínlẹ̀ Benue tí ó ti fi ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi sọ̀rọ̀ tìbínú. Wọ́n ní títí di àkókò tá à ń jábọ̀ ìròyìn yìí bí wọ́n ṣe pe iléeṣẹ́ ọlọ́pàá tó wọ́n ní ẹni tí ṣe DSP Udema Edet wọ́n ní kò tí ì fi èsì kò sì tí ì gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ará àdúgbò ọ̀hún
ni wọ́n ti fi gbé ta tí wọ́n sì ń sọ wípé ẹ gbà wá o ẹ̀yin aláṣẹ lórí òkú ọmọ tuntun tí wọ́n tún bá ní òpópónà ìpínlẹ̀ Benue. Ìwé ìròyìn Daily Post ló pòstẹ̀ sí tẹlọmù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ẹ ká gbé súnmọ́ àwọn aráalé báyìí tá a bá wojú aago wa láti ìkànnì wa níbí aago 8 ó kù ìṣẹ́jú 10 láti ìkànnì wa níbí 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. Pẹ̀lú ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ sí kò ní bàjẹ́ o. Àmì o bọ̀dá Wálé. Wálé ọmọ olówó aṣí láti aṣíṣe ìjọba lókè o. Ẹ káàárọ̀ sà. Adúgbò lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Lagos State lórí ọ̀rọ̀ environmental tí wọ́n dá padà yìí. Àwa rọ àwọn gómìnà ìlúkù náà especially ọ̀tún government tó jẹ́ káwọn náà ká padà sí ọ̀rọ̀ environmental yẹn. Ìyẹn máa rìn wá lọ́wọ́ kí gbogbo àwọn àdúgbò wa kó máa ṣe torọ́pọ̀lọpọ̀ eré àlẹ́ jẹ́ pé wọ́n ṣe máa pariwo ní gbólẹ̀ ní ẹ̀ ń gbálẹ̀ ní ẹ̀ ṣe. Tọ́jọ́ bá ti wà tọ́jọ́ bá ti ṣe láyé ìgbà kan jẹ́pẹ́ fi sáwọ̀dì nílò ní aláàrọ̀ báyìí a ṣe ìdíje aago mélòó kan tó wọn jẹ́ kó máa wáyé. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ ní ìtẹ́ kàkẹ́yìn yìí àwọn ń gbé àwọn ọmọ kí òkú ọmọ ní ayé ọmọ ní ọmọ tá a bá mọ̀ pa ní lágbára àti tọ́jú kí là ń bí wọn fún àwọn tó sì fẹ́ tó nídìí ọmọge wọn tọrọtọrọ lọ́dọ̀ lọ́hùn wọn ò tí ì rí ẹ̀yin tẹ́ tún wá rí ẹ̀tún wéṣì ẹgbẹ́yàsí àyà àwọn ọmọ káàkiri wọ́n jọ ọjà tó àwọn ọmọ tí ń bọ̀ wálé ayé wọn ní kádàrá àti wọn jẹ́jẹ́ wọn káyé dárin wọn ló wálé ọmọ olówó aṣí látàṣí kingdom lókè o. Ẹ ṣe o 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 lẹ́ẹ̀fì bá wa dá sí. Hello ẹ kú ojúmọ́ o. Hello ẹ káàárọ̀ o. Ẹ ti wà ń bẹ̀ o. 070 wọn lò 070 47 7064 lójú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lu ìròyìn èyí tí a ti mú wá ṣé ti gbọ́ yín. Hello. Hello ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o. Hello. 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. Ojú òpó òun ló dàbí ẹ̀kọ́ ń ṣe báyìí tó 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 070 47 7064 070 47 7064 ní ojú òpó tí ẹ fi dá sí. Ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Alẹ́ àti ilẹ̀ ni o láti gbọ́ra ni o. Ẹ ṣé o. Bàbá àlùkò. Ẹ kú kíkí wa o àwa náà ń kí yín o. Ẹ ṣé o láti ìlú Ìgbọ́ra 070 47 7064 070 47 7064 ní ojú òpó. Hello ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Ọ̀rẹ́ lè gbé láti ìlú Sẹ́yìn. À ń gbọ́ yín sà. Èyí tí wọ́n sọ wípé tó a máa tọ́ ilẹ̀ ṣe yẹn ẹ jẹ́ ká gbìyànjú rẹ̀ torí báwọn ẹlòmíì wọn ò fẹ́ kí àdúgbò ọ̀dà rárá tí wẹ́lẹ̀ ní bá tún wáyé bẹ́ẹ̀ nísìnyí ṣẹ̀wọ̀n pé kálukú ọmọ àdúgbò rẹ̀ báwọn àwọn ọlọ́pàá bá dé tí wọ́n bá ń dẹ́rù bà yẹn kálukú ọmọ àtúnṣe àdúgbò rẹ̀ sí náà ni pé ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ ní tó gbé tó yẹn kalẹ̀ ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún un. Àmín. A tún gbọ́ mi o. Àmín ẹ ṣé o 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lù ìròyìn èyí tí a ti mú wá sí etí ìgbọ̀yìn. Hello ẹ kú ojúmọ́ o. Hello. Ẹ káàárọ̀ sá o. Ẹ káàárọ̀ ẹ kú lóyún o. Adúpẹ́ sá orúkọ yín. Ẹ máa lò mí o. Àmín o. Ẹni fẹ́ inú kó bá ara yín o. Àmín o. Tọ́ nípa ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ ní Benue tí wọ́n ti pa Kabiyesi àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ láfẹ́ dá sí. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Joseph Abasi ní ìlú ẹlẹ́kọ̀ọ̀kan.
ń gbọ́ yín o. ẹ̀ṣẹ̀ ọlọ́run kò ṣàánú wa ọ́ kí ni èsì ìṣẹ̀lẹ̀ báyìí kábíyèsí ó bá tó ti yẹ ká máa gbọ́ bẹ́ẹ̀ ni ó bá ìlú àti ìyàwó àti àwọn tó ń jọ wà ń bẹ̀ wọ́n ti débò wọ́n ti pa gbogbo wọn ọlọ́run kò ṣàánú wa ọ́ ọlọ́run kò ṣàánú wa ọ́. ẹ ṣe o láti ìlú ẹ̀rọ kọ̀ọ̀kan 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí. hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ sá o. àrùn náà sọ̀rọ̀ láti Ṣakí. láti ìlú Ṣakí à ń gbọ́ yín sà. nípa ọ̀rọ̀ tí táwọn ṣe kúkú sọ nípa ọ̀rọ̀ ìwé epo àti ìyàwó náà nígbà bàbá náà ṣe kàtẹ́ fún wa gbọ́dọ̀ náà bá ti yọ ìrànwọ́ epo kò sí àyà ọmọ owó ẹni àwọn máa mẹ̀tí fún mẹ̀tí Nàìjíríà lọ́dọ̀ wá wà wọ́n ti fọ́ àti ìnira ọ̀rẹ́ ti tẹ́lẹ̀ dáadáa ti fara fún ilé táàtì mọ́ mi sí wọ́n sáré wọ́n fọ́ àti ìní wọ́n tó adẹrú ní Nàìjíríà kó dàgbò tó sọ̀rọ̀ ọlọ́run kí yóò ti sùúrù mẹ́rin wọ́n bá tẹ ìkẹ́ Nàìjíríà àfikún yáwó wọ́n bá ti bọ́jẹ̀tì àfikún yáwó wọ́n bá ṣe títí pàtàkì àbọ̀ àfikún yáwó wọ́n á yẹ kí àlèdáṣe àjọ lápàdà àfikà yáwó gbogbo àwọn àárín àlọ́ ara Nàìjíríà bẹ́ẹ̀ ni àdìtàdìkà tó àwọn ogun ní sùúrù ọ̀rọ̀ tí bẹ̀fẹ̀ ò ní bàjẹ́ o. àmín ẹ ṣe o. lójú òpó ayélujára Facebook kárí Wàsíù Ọlálékan wọn kí wa Salaudeen Àyànṣọlá Azeez wọn kí wa Nasiru Taofeek Ismail Jamiu Jemiyo Àbáyọ̀mí John Bello Muteru ọ̀nà àká wọn kí wa Sọ̀yìrù Àkànní Abdullahi Ọládòkun Tajudeen Alimi Balogun Mustapha Ramon Bọ́lájí King Rahman wọn kí wa Ismail Ayuba IBN Sulaiman Amos Adébáre Yusuf tàbí Kawaiwa Ṣeré Jelil Salaudeen. hello wa kó ojúmọ́ o. yes sir. ojúmọ́ ni orúkọ yín o. àlejò lówó láti fi wérélé. à ń gbọ́ yín sà. ọ̀rọ̀ tí èmi fẹ́ dá sí ni ọ̀rọ̀ tí ayé dá tiwa tó sọ nípa òṣèlú kó gba ọpá kó gba ọbù lẹ́sẹ̀ lóòótọ́ ni ọ̀rọ̀ àmọ̀ràn gidi ló sọ torí pé kíni yẹn ti kọ́bọ̀ lára àwọn olóṣèlú gbìn o fọjẹ́ wípé tí wọ́n bá jọ ń ṣe òṣèlú pẹ̀lú àwọn kan wọ́n ti di ọ̀tá láàrin ara wọn kò sì yẹ kó lè rí bẹ́ẹ̀ ọmọ ìyájọ́ ní gbogbo wa kò yẹ kó jẹ́ pé òṣèlú náà máa dá wàhálà láàrin ara wa Nàìjíríà ò ní bàjẹ́ máa ṣàlà. ẹ ṣe o àlejò lówó 070 47 7064 ní ojú òpó. Rasheedat Adérìntàn wọn kí wa Abia Ṣẹlá Bámikárẹrẹ Fẹ́mi Dóyin Sofiat Miss Àjọrò wọn kí wa Ọládélé Ridwan Ọlábíntó Samson Yusuf Ọlárànmíwá FJ Rájí Nàṣírùláì Tẹ́wà Nígilájẹ Akọ́lé Wàsíù Fárìntàn Michael Ìyanolúwa wọn kí wa Róòdù Gàfárì Adéṣọpé Joseph Rájí Isiaq Azeez Ridwan Afeez Ọlábọ̀dé. hello ẹ kú ojúmọ́ o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ màá kó ètò. adúpẹ́. ní tẹnu gbóbi ọ̀wọ̀ lágbára Ọlọ́run. àmín o. mọ́mí kan sí Mọ̀yìnbọ́lá láti Oríta ló ń sọ̀rọ̀. à ń gbọ́ yín mà. a lè dọ́dọ̀ òun lẹ́bi nígbà tó di di èèyàn bímọ tó wá lọ sọ ọmọ nù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ níbi ẹnìkan tí ń rawọ́ sọ́lọ́run tọ́lọ́run ò tí ì dá lóhùn ṣó yẹ kó máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn á lè ń rí o yàtọ̀ Ọlọ́run kò tí wọ́n nú o. àmín o. àpò ètò. ẹ ṣe o mọ́mí kọ́sìm ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí tá a bá wojú aago wa aago 7 ó kù ìṣẹ́jú 2 láti ìkànnì wa níbí kábọ̀mìlà díẹ̀ ní kékeré ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú a kí yín o tẹ́ ń gbọ́ wa gbọ́ ìkànnì yìí. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mú tàlẹ́ tó táyé ń bọ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mú tàlẹ́ tó táyé ń bọ̀. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tó màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún ọ ìpẹ́pẹ́ sálà wá gbà. Ajéwọlé sọ fún ọ ìpẹ́pẹ́ sálà wá gbà. Tẹ́ bá fẹ́ polówó ìpẹ́pẹ́ sálà wá gbà. Tẹ́ bá fẹ́ polówó ọjà sí ìpẹ́pẹ́ ní.
ẹ bá sì jẹ́ ká pa ààbò wọn. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ètò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ètò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún ọba jẹ́ kí kàbùkù tó lórí. Àjẹwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Àjẹwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ẹ bá fẹ́ polówó ọjà títí pẹ́pẹ́. Ẹ bá sì jẹ́ ká pa ààbò wọn. ẹ kú kalẹ̀ gbogbo etí tó ń gbọ́ wa abala tá a wà yìí ní abala èyí tí a ti ń sọ̀rọ̀ nípa ètò ààbò abala fìjìláńtì la pè é ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa ètò ààbò torí pé ó ṣe kókó bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tẹ́ ẹ ti mọ̀ bí àmọ́wó òun náà lẹ́ láǹfààní láti bá wa fi dá sí i ẹ jẹ́ ká sì mọ̀ wípé ká wà lójúlalá kan fi sọ́rí ká má dáṣà kò kàn mí torí wípé ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé ó ṣeé ṣe kó padà kan jẹ́jẹ́ mojókòó mi o ẹ má ti jẹ́ kí ìṣẹ̀lẹ̀ aburú ṣẹlẹ̀ kó tó di pé a máa wá ojútùú àti ọ̀nà àbáyọ sí i ẹ jẹ́ á kọ́kọ́ dẹ́kun kí ìwà ìbàjẹ́ kó má ti ọwọ́ wa ṣẹ̀ tàbí kí ìṣẹ̀lẹ̀ là lórí kó má ṣẹlẹ̀ kó tó di pé a máa sá kíjokíjo káàkiri 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. Hello. Ẹ kú ojúmọ́ o. Àlejò lówó láti ìlú Wérélé. Ẹ káàárọ̀ sà, ẹ káàbọ̀ padà. Lórí ètò ààbò, ṣẹ̀rí èmi fẹ́ gba gbogbo wa nímọ̀ràn ní o, àtolórí àtẹlẹ́mù, kí gbogbo wa wà ní ojúlá lákẹ́ fi sọ́rí, kí gbogbo àwọn tó ti jẹ́ lọ́balọ́ba wa, kí àwa tá a jọ mọ̀ òlú, ká gbọ́ràn sí wọn lẹ́nu. Torí pé kí ni àwọn lọ́balọ́ba ń gbìyànjú. Ìgbìyànjú wọn sì ní tí àpáta ajé aráàlú tá a bá bá wọn fọwọ́sowọ́pọ̀ báwo ni ètò ààbò yẹn báwo ni ó ṣe lọ déédéé àti bó ti tó àti bó ti yẹ torí bẹ́ẹ̀ ni pé kí ni ẹ jẹ́ kí àwa tá a jọ mọ̀ ìlú ká gbà fún àwọn ọba wa gbogbo ibi tí wọ́n bá fẹ́ kárìn sí nípa ètò ààbò kárìn síbẹ̀ níbi tí wọ́n bá fẹ́ kárìn sí ká má rìn síbẹ̀ o Nàìjíríà ò ní bàjẹ́ o masala. Àmì ẹ ṣé o Nàìjíríà ò ní bàjẹ́ o 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ abẹ́rẹ́ kéré o. Ẹ káàárọ̀ sá o. Ẹ sá ẹ rà mọ́ ẹ bá sá o. Adúpẹ́. Ẹ kọ́ ṣẹ́ o. Ìṣàlàfẹ́ yọ̀ ní kálẹ́sẹ̀ o. Àmín Ọlọ́run. Àdìgbò ẹ káàárọ̀ o. Jésù ẹ káàárọ̀. Ẹ rà mọ́ ohun yìí ní ẹ ká o. Àmì orúkọ yóò tún tẹ́tí ń pè o. Ọmọ ìyàpá tí ló ń sọ̀rọ̀ látàdúrà wáyé. Àǹgbọ̀ ń sà. Ẹ dákun lórí ètò ààbò tá à ń ti ń kíbò sí látọjọ́ ilé ńlá tó ń sọ nípa rẹ̀. Àwọn gádà tó wà lójú ọ̀nà ìlú wa sísẹ́yìn ẹ dákun àwọn ọ̀nà yìí ti bàjẹ́ ọdún sì ń bọ̀ wá. Àwọn àlejò ọ̀ máa rìn wọ́n máa falẹ́rìn wọ́n máa fojú mọ́mọ́ rìn. Ẹni tí ó mọ̀ pé gádà yìí ti bàjẹ́ tí wọ́n bá lọ pàdé ara wọn bẹ̀ pẹ̀lú ọkọ̀. Èrèkójà ń bọ́ ṣẹlẹ̀. Ẹ júwe ibi tí gádà yẹn wà dáadáa. Àkọ́kọ́ nọ́mbà 1 nínú rẹ̀ nínú ìgboro gẹ́gẹ́ nìyẹn wà lélẹ̀ ní wà. Òun wà tábà ti kọjá ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn díẹ̀ gẹ́rẹ́ ká tó dé police station kan báyìí. Òun ti bàjẹ́ fẹlẹ̀ tọ́jẹ́ pé ẹ̀gbẹ́ kan ò ṣeé tọ̀ mọ́. Èyí tó sì kejì rẹ̀ Ìṣẹ́yìn níbi tí wọ́n ti ń fọ ọkọ̀ òun ti abala kan ti bàjẹ́ níbi òun náà tọ́jẹ́ pé wọ́n tó táyà jájú ọ̀nà báyìí ni. Òjò lójú ń rọ̀ yìí tágbàdá bá tó ti bẹ̀rẹ̀ sí ní rọ̀ ń bẹ̀ nísìnyí tójú bá ti bẹ̀rẹ̀ sí ní rọ̀ báyìí nísìnyí tó ti pọ̀ àwọn yòókù náà máa fa omi mu á máa rí àwọn náà sára ọlọ́mọdé ká sẹ́yìn ó máa lọ dé tó ìjàmbá kan lọ ṣẹlẹ̀ tí ó lágbára. Táwọn ìjọba pọ́ndàkùn kan bá wa wo tí àwọn ọ̀nà yìí ti bàjẹ́ ìpín bá wa ṣe páàṣẹ lẹ̀ tí wọ́n bá tẹ̀lé tún ṣe láti lẹ̀ ó lè bá a strong dáadáa wọ́n dákun àníṣòfò ara wa o. Ọmọ ìwọ́n tó ló ń sọ̀rọ̀ láti àdúrà wáyé. Ẹ ṣé o láti ìlú àdúrà wáyé 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070
47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Láti àgọ́ àrẹ gbọ́kẹ́ ọlọ́run tó bẹ̀rù sọ̀rọ̀. À ń gbọ́ yín mà. Ẹ jọ̀ọ́ bá a máa bá ara àwọn èèyàn torí igbó tí ń kú òjò tó rọ̀ yẹn sì yìí àwọn igbó kọ̀ọ̀kan tí ń kú. À ń gbọ́ yín. Hello. Ẹ máa ń sólẹ̀ à ń gbọ́ yín o. Àwọn ló mọ́ o. Wọ́n ti já. 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí. 070 47 7064. Hello, ẹ káàárọ̀. Hello sir. Hello ma, ẹ káàárọ̀ o. Abẹ́rẹ́kẹ́rẹ́. Ẹ káàárọ̀ o. Ó ṣe mí bìfàjẹ́. Ìtura olúwa. Yes sir, ẹ Ẹ káàárọ̀. ní ṣubú ẹ níbẹ̀ ṣubú o. Àmì o. Ájì Akínfẹ́ wá láti Ìjó ló ń pè yín o. À ń gbọ́ Ìlú yín sà. Ìjó. Ẹ dákun. Mo kí ẹ bá wa kí chairman ìjọba àbílẹ̀ wa. Ọ̀nẹ́rẹ́bù Míríkàlá. Wọn ò ní ṣubú, wọn ò ní bẹ́ẹ̀ ṣubú. Àmì Apá ọ̀tá ò ní ka wọn àti àwọn alájọṣiṣẹ́pọ̀ wọn. Mo wá fẹ́ kí wọ́n ràn wá lọ́wọ́ ní ìgboro olùjì o. Ní ọ̀kánkán ADS primary school lọ́pṣẹ̀ tí a bá ń lọ sí Mọ́sáfọ́ntò hotel àti àrùn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà bẹ̀ náà ní ìbílẹ̀ bàbá rèsì iṣẹ́ bàbá rèsì ẹ̀ mechanic tí òjò bá ti dé òtò ní kọ́ dákun kọ́ bá wa dí ilẹ̀ kọ́ bá wa gbé ọkọ̀ wá láti bá wa dí àwọn kòró yẹn kódà níwọ̀nba òjò tó rọ̀ yìí ní ìsìnkẹ́ bá débẹ̀ kò ṣeé gbà kí ọlọ́run dákun kọ́ máa là wá ọlọ́run ní kan nípa o. Asalam Akínfẹ́ wa Ramon láti ìlú Ìjó. Ẹ ṣé o láti ìlú Ìjó. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. Ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ lábala tá a wà yìí. Ẹ jẹ́ ká sọ dáadáa lónìí. Ẹ jẹ́ ká sọ kápẹ́ ìkẹ́lù. Kí ló ń ṣẹlẹ̀ nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò lágbègbè wa? Kí ló ń ṣẹlẹ̀ láwọn àyíká wa tá a fẹ́ kí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tá a fẹ́ kí wọ́n mọ̀ nípa rẹ̀? Ó ṣe kókó. Ẹ jẹ́ ká jọ sọ. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. Ẹ Ẹ káàárọ̀. káàárọ̀ sá o. Wọ́n bá lọ́wọ́ orí ńlá tòbí o. À ń gbọ́ yín sà. Ẹ bá máa rọ àròjọ bá Ọ̀yọ́ state yìí wọ́n ní gbogbo ọ̀nà tó wà lórí àwọn àyíkò sọ́nà kẹ̀kẹ́ tó dé ní kókó mọ̀. Òjò ló ti dé yìí. Gbogbo àwọn kọ́tà yẹn gbọ́ ẹ ló ti dí. Wọ́n lẹ́kùn wọn ṣàánú wa. Àpò ìtòsà. Ẹ ṣé o. 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. 070 47 7064. Hello, ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o. Yẹ̀sà orúkọ mi ni Ọmọlára láti Gànná. À ń gbọ́ yín mà. Yẹ̀sà ẹ jọ̀ọ́ mo ní pé ọ̀nà Ìgànná sókè òyìn kan jọ kán bá wa ṣe ọ̀nà yẹn ti bàjẹ́ tán. Ọ̀dà. Ẹ ló sà. Ọmọ Nàìjíríà ń gbọ́ yín. Ibì kan náà ń bẹ ní Ìgànná ibà tó ń pè ní odò Òfìkì. Bẹ́ẹ̀dà yẹn méjì ní bọ̀tòkè yẹn. Ó ti fẹ́ já tán kó bá mójútó yẹn náà. Orí tọ́lọ́run àdẹ̀ níná àmọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ọ̀dà. Iná yẹn ò kí Yẹ̀sà ẹ ṣe lẹ́fíjọ́. gan. Ẹ lọ fọkàn balẹ̀. Ẹ rí ní Òkè ò láìpẹ́. lẹ́fíjọ́ ń bi náà. Ṣé ti gbọ́? Ẹ rí ní láìpẹ́. Àbí kí wọ́n wá tẹ̀nẹ́ lókè òní. Kán tẹ̀ ń yẹn. Ọ̀chá níwìn. Ẹ wá tẹ̀nẹ́. Ṣé ti gbọ́? Ẹ fọkàn balẹ̀. Iná ń bọ̀ láìpẹ́. Kò ní sí ọ̀nà. Ẹ mọ̀ fi áyọ̀nù níná. Ẹ mọ̀ fi lọ sọ yín. Kò ní yọ gítọ̀ o. Gbogbo àwọn nǹkan téèyàn rà kan tó jẹ́ àwọn nǹkan tó ń lo ná. Gbogbo ẹ ti fẹ́ẹ̀ bàjẹ́ sílé nígbà tí ò rí iná lò ó. Àbí? Ọlọ́run kó ṣàánú. Àmì o. Àmì o. Hello, ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o. Yes. Ridwan ní sọ̀rọ̀ láti Adó Àwáyé sà. À ń gbọ́ yín o. Yeah. Mo ní àwáyé sí Gànná bíbá yìí ẹ dákun a fẹ́ káwọn ìjọba wa bá wa ṣe ọ̀nà yẹn torí tá a bá kó ẹrù láti fẹ́ máa lọ sí màyà yẹn ọ̀nà yẹn ó ń dagun gan ẹ dákun ẹ̀bẹ̀ lábẹ́ yín ẹ dákun ọ̀nà yẹn wọ́n ti mẹ́sùn ẹ̀ ti pẹ́ làwa náà fi ní káwa náà ti ṣe kí n káwa náà tún sọ̀rọ̀ ń pa ẹ̀ lé ní ẹ dákun torí Ọlọ́run. Àwọn tí wọ́n bá yín sọ̀nà wọ́n ti ń kọ́ kalẹ̀. Ṣé ti gbọ́? Ẹ sàmọ̀ sọ. Wọ́n ti mú gègé àti tákàdá wọ́n ti fi kọ́ kalẹ̀. Ó máa kàn yín láìpẹ́ ṣe gbọ́. 070 47 7064 lójú òpó.
Hello, ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. ẹ sì iṣẹ́ ìró. A dúpẹ́. nígbàjẹ́ adéwálé àdìsá ló ń sọ̀rọ̀ láti ìlú ìdíkọ́lé. Láti ìlú ìdíkọ́lé, à ń gbọ́ yín sà. Nípa ọ̀rọ̀ mo ti sọ ọ̀rọ̀ yìí náà níjọ́ kan lórí ọ̀rọ̀ odò yẹn láti ìlú ìlàjì tí agbede méjì ìdíkọ́lé ní odò yìí wà. Níbi tí wọ́n ti ṣe èdè yìí ẹgbẹ́ wọn ti náwó sí tó. Ó kù díẹ̀ káàtó. Wọ́n níbi tó gbẹ́nu wálẹ̀ yìí tómi bá ti dé tó ní kún ní ìsìn. Omi kíkún ra pátá ni. Òṣìṣẹ́ kẹnu kódà tó bá ti kó gbẹ tómi dé ní ìsìn bá ti kún. Àwa láti ìdíkọ́lé rìn sí ayégún. Àwa tó ń dá wà ní ìlú kẹrin wọ́n dàbí ìta ìsìn Nàìjíríà. Torí wọ́n máa ń tù yẹn kọjá níbẹ̀ ni. Kò sì sí ọkọ́ kò sí nǹkan kan tó ń tù yẹn kọjá níbi kí wọ́n máa fà wọ́n máa gbé ọ̀rọ̀ àgbàló. àìmọye èèyàn ló ti gbómi lọ ńbẹ̀. tó àwọn ìjọba ọkọ̀ dàpọ̀ wọ́n jọ ibi tó wálẹ̀ sí yẹn ibẹ̀ ni yẹrù rẹ̀ bíríìjì ló yẹ kó ṣe sí ibẹ̀ yẹn kó lè bá gbómi dà sí ìsàlẹ̀ ọlọ́run rẹ̀ wà lọ́wọ́ iléeṣẹ́ ìṣètò kò ní bàjẹ́ ẹ̀yin náà ní tẹnu gbígbé ọ̀wọ̀ àti àwọn ọgbà wálé àdìsá láti ìlú ìdìgbòlé. Ẹ ṣeun bàbá 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí 070 47 7064 ní ojú òpó. Hello, ẹ kú ojúmọ́ o. Hello. Ẹ káàárọ̀ o. Káàárọ̀. Ẹ káàárọ̀ orúkọ yín. Ojúmọ́ o. Ojúmọ́ ni o. Ojúmọ́ aláyọ̀ ni ọmọ àmọ́ wa o. Àmín o. Ọlọ́run ló gọ̀rí sọ̀rọ̀ láti ru wèrè ilé. À ń gbọ́ yín o. Ẹ dẹ́kun ẹlẹ́wọ̀n máa rè pẹ̀lú ètò ààbò yìí ọlọ́run wà pẹ̀lú wa. Gádà wa tẹ́ ń bẹ ní ọ̀nà agbáwo báyìí níjọba àwájọ wa. À ń pe gádà yẹn ní wíṣí. Gádà yẹn ti jáde tó bí ọdún méjì àti sọ àwọn ìjọba wa ẹ̀dẹ́kùn ẹ̀ bá sọ fún ìjọba àwájọ wa. Gádà yẹn ti àwọn yẹn tó ti kú mẹ́tò mẹ́ta sí méjì. Wọ́n dákun wọn bá wa ṣàánú gádà yìí. Gádà yóò sọ wá pa àtàgbáruru àti wéré ilé. Kọ̀sọ́ọ̀nì rẹ̀ kẹtàn lè gbàdé bẹ̀ mọ́. Odò ló tán dé yìí. Wọ́n dákun torí ọlọ́run. Wọ́n wò wá ṣe o. Ẹ bá àwọn ìjọba wa níwájọ wa. Wọ́n dákun torí ọlọ́run. Ọ̀dà. Ọlọ́run wà pẹ̀lú wa. Àwọn ìjọba àwọn tí wọ́n jẹ́ alẹ́ ńlọ́rọ̀ ní ìjọba ìbílẹ̀ ìwájọ wa wọ́n ti ń gbọ́ bí ẹ ṣe ń wí òun. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí tí ẹ fi bá wa dá sí. Ojú òpó tí a ń pè yìí òun ni kẹ́ ẹ pè sí 070 47 7064. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ kú ojúmọ́ o. Ọlọ́gbẹ̀dẹ̀ ní látòkè. Àgbọ̀ yín o. Ìyá ọlọ́gbẹ̀dẹ̀ ní látòkè o. Ok ma. Àdúgbò ọlọ́run sọ́dọ̀ àbẹ̀ àwọn tó yẹ pé tí wọ́n bá ti gbúrò pé òjò fẹ́ rọ̀ báyìí. Ilẹ̀ burúkú ìrìn ọ̀dà sí àti gbọ̀nsẹ̀ tí ó ti pé òtún wojú rí. Kò já sí kékeré wọn ò gbọ́. Wọ́n sì mọ̀ pé bìkan ní kíní ẹrú lọ tó dá wàhálà alẹ́ síbò ní gbogbo àìsàn náà ò ní járe o. Àmín o. Ẹ ṣé o. Ẹ̀yin ò ní ká ìlú ti ṣàdúrà yín gbà o. Àmín o màmá. 070 47 7064 070 47 7064 ní ojú òpó. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o. Yes sà. Orúkọ yín? Mọ́ládé Sani sọ̀rọ̀ láti ìlú Gẹ̀nẹ́. À ń gbọ́ yín sà. Òkè kan bẹ tá à ń pè ní òkè àkàlà. Gbogbo àwa ta nílé ń bẹ̀ ìdọ̀tí òjò agbádùn ẹ̀dẹ́gbọ̀n bá wa sọ fún à ń sọ fún ìjọba àwájọ wa kí wọ́n bá wa mójútó. Kí ló dé tí ìdọ̀tí ò fi jẹ́ gbádùn? Ńbẹ̀ ni wọ́n ń dalẹ̀ sí a ti ṣagbára kò wọ́n gbà. Ọ̀dà ìjọba ti gbọ́. Àdúgbò wo ni òkè ń wà? Ó wà ní àdúgbò orí ẹlẹ́sìn tí ìṣàgbọ́n sílé ọ̀bẹ́rin. Ọ̀dà àwọn tí ẹ̀yin ará àdúgbò wọn ẹ ṣèpàdé papọ̀ ṣe é gbọ́ kẹ́ ẹ gba ẹni tí ó máa kẹ́ ẹ gba ọlọ́dẹ bóyá kẹ́ ẹ gba ọlọ́dẹ ọ̀sán àti talẹ́ gbàtẹ́ pé àdúgbò bíi mẹ́ta lẹ dárúkọ ọ̀hún àwọn èèyàn fẹ́ ọwọ́ rírọ̀ bí wọ́n ṣe ń pariwo pé nǹkan yìí ò dáa wọ́n sì tún máa ṣí náà ni kí ló dé ẹ jẹ́ ká wá bò míì àbí ká má fi pé ìgbádùn tiwa ká má fi pa ọmọnìkejì wa lára kò bójúmu tó ó kù díẹ̀ káàtó. Hello, ẹ kú ojúmọ́ o. Hello sir. Ẹ káàárọ̀ o.
ẹ káàárọ̀ ẹ kú ètò. ọlọ́run ló ń ṣètò orúkọ yín. ọlọ́ṣùpọ̀ wáyé láti dìkọ́ ilé. láti ìlú ìdìkọ́ à ń gbọ́ yín sà. lórí ètò àbùsà ẹjọ́ abẹ àwọn ìjọba wa gẹ́gẹ́ bí ìgbìyànjú tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń ṣe lórí àwọn tí wọ́n ń gbà fún security wọ́n túbọ̀ bá gbà sí kí gbogbo ẹ̀ bá lè jọra wọn dáadáa. a kí wọn ayìn wọn pẹ̀lú ìgbìyànjú wọn wọ́n gbìyànjú. tó bá jẹ́ pé lórí security àti ọ̀nà náà ni wọ́n bá máa náwó wa sí ó tẹ́ wa lọ́rùn wọ́n bá wa ṣe lọ́wọ́ gbà fún wa. àmín ẹ ṣé o bàbá 070-47-7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí tẹ́ fi bá wa dá sí 070-47-7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ à ń gbọ́ yín o. mo rò pé wọn ò gbọ́ wa lọ́dọ̀ wọn 070-47-7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070-47-7064 ní ojú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lò. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ máa ọ. yes sir. orúkọ yín. mọ́mí Daniel ló sọ̀rọ̀ láti lérò. yes mọ́mí Daniel. ẹ jọ àwọn ìjọba ẹ bá wa sọ fún wọn ní ẹjàlùgbé yín ọ̀dà lèrò rárá. ọ̀nà kílẹ̀ pé yìí. ọ̀nà ẹjàlùgbé. tó. bẹ́ẹ̀ ni wọ́n bá wa ṣe kí wọ́n dákun òjò ti dé o. ọ̀dà. ọlọ́run ràn wọ́n lọ́wọ́. ọ̀dà àmín wọn kálukú kọ́mọ wí tiẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ kalẹ̀ ọ̀nà ìjàlùgbé àti òkè kíni bàbá. mi ò mọ òkè ìrántí òkè tó ń pè. tó. àwọn aróòkè ààfin gan ní gànà mo rò pé wọn ò tiẹ̀ sọ̀rọ̀ nítorí ọ̀nà tiwọn náà kò tiẹ̀ dá rárá. ọ̀nà yẹn. ẹ o ti bá wọn sọ náà nìyẹn. mo ti bá yín sọ bẹ́ẹ̀. gbọ́ gbogbo àwọn ọ̀nà tí ò dáa tẹ fẹ́ kíjọba máa ṣe ẹ máa sọ ọ̀nà ìfèrè. ọ̀nà adégbìtẹ́. ọ̀nà adégbìtẹ́ ní oko wa. ṣe dárúkọ ọ̀nà oko tí aláṣẹ àti olùdásílẹ̀ wa máa ń dárúkọ ẹ̀bì àbíbo ni wọ́n máa ń sọ. oko ẹ̀bì. ọ̀nà oko ẹ̀bì. ọ̀ya ọ̀nà ó tún ni ọ̀nà tó lọ sí Funato ẹ̀ bá wa ṣe. ó wọ̀ sí tiẹ̀ ọ̀nà tó lọ láti kára tó lọ já sí sọ́mẹ̀lì lọ́hùn. sí sọ́mẹ̀lì. òun náà ò dáa rárá. ọ̀nà tó lọ láti yànà báràkì ń bí dé sọ́mẹ̀lì náà tó gba wájú ọ̀dọ̀ wa yìí náà òun náà búwọ́. ọ̀nà àgbọ̀nlẹ̀. gbogbo ẹ̀. ẹ bá wa ṣe o. ọ̀nà tó lọ láti kára ó lé CBHS. kówó pé ọ̀rá yìí wọlé ọ̀nà ìṣẹ́mi ìlú kìíní lọ sí gbógà lọ sí àdó àwáyé ẹ bá wa ṣe o. ọ̀nà ẹ̀wọ́ tún ni. ẹ bá wa yanjú ẹ̀. ọ̀nà àrókò sẹ́yìn ẹ bá wa ṣe o. ọ̀nà tó lọ láti òkè ò sí ayétòrò òkè ẹ bá wa ṣe. gbogbo àwọn ọ̀nà tó wọnú ìlú àti èyí tó jáde. ọ̀nà ọgbọ̀rọ̀ tó wọ àwọn àrókò káàkiri ẹ bá wa ṣe o. tí oúnjẹ ti ń bọ̀ ta ọ̀nà ló wa ní Kìṣí ẹ bá wa ṣe o. ọ̀nà ẹ̀bọ tún ni. ìmọ̀nà kankan mọ́. tó ìpètà àgbẹ̀kẹ́yìn rẹ̀ ẹ kú ojúmọ́ o. abẹ́rẹ́ kéré. ẹ káàárọ̀ o. wo tèwú yọ dà fún ọjọ́ pọ̀. àmì àtẹ̀yìn náà o. ọ̀nà àgbọ̀lẹ̀ sọ́gbọ̀rọ̀ gbọ̀rọ̀ ságbọ̀lẹ̀ bẹ́ẹ̀ láfẹ́rẹ́ gómìnà wa létí. tí wọ́n dàkú kí wọ́n bá wa ṣe. ọ̀dà. kò ní bàjẹ́ o. àmì o ẹ sorúkọ yín fún wa o. hello. ọ̀nà wọn ti dùn mọ́ wọn. àyà àmọ́fẹ́lẹ́ yìí ṣe lọ àti dárúkọ gbogbo ọ̀nà àwọn ọ̀nà míì tá àti ìdárúkọ àwọn ìjọba wa wọ́n ti mẹ́sẹ̀ gbé wọ́n bá wa ṣe ó dàbí pé omi ló pọ̀ ju ìyẹn fún lọ ṣùgbọ́n bí igi bá sì ré lugi tòkè ẹ̀ làákọ́ gbé wọ́n ṣe é ní ṣísẹ̀ntẹ̀lé ẹ̀ṣẹ́ já ká máa fi àdúrà ran ìjọba wa lọ́wọ́ ká máa gbàdúrà fún wọn wọ́n ń gbìyànjú o bí orílẹ̀-èdè yìí ṣe rí òun ló fà á bẹ́ẹ̀ torí pé ètò ààbò òun ó ná ìjọba lówó ẹ sì jẹ́ ká máa fi àdúrà ran àwọn aláṣẹ wa lọ́wọ́ ẹ má jà á ṣépè fún wọn ẹ má jà á sọ̀rọ̀ tí ò dáa sí wọn ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn ká sì máa fún wọn ní ìmọ̀ràn èyí tí yóò jẹ́ kí ìlú kó tẹ̀síwájú a ní ìrìjù báyìí lọ o ẹ má gbàgbé pé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ice block ẹ máa pe ìtura lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ kẹ́ ẹ tètè fi orúkọ kalẹ̀ kẹ́ ẹ sì sanwó
ọ̀la náà ni yóò pin o ọ̀la. gbogbo ẹni tó bá fẹ́ rà á bẹ́ẹ̀ bá ti mú owó wá tó fi di bí aago 4 lọ́la jẹ́ fún ìdágo 4 ó ṣeéṣe kí n má gba owó lọ́wọ́ anybody mọ́ àwọn èèyàn ti ń sanwó látàná o tí wọ́n sì ti ń forúkọ sílẹ̀ bóyá ẹ̀yin wá fẹ́ ra ice block ọ̀hún ẹ lè pè sórí 08139179401 08139179401 òun náà ni tẹ́ bá fẹ́ ra ice block àtọwọ́ yín ni o àti iye tí ẹ fẹ́ rà ká tó máa lọ ẹ jẹ́ kí n kí ìyáàfin Salami Simiat Bọ́láńlé ìyáàfin Salami Simiat Bọ́láńlé onígangan ní ọjọ́ bíi ìyáàfin Salami Simiat Bọ́láńlé tí wọ́n pé ọdún 68 lókè pẹ̀ 58 years old èní gangan ní ọjọ́ bí wọn lórúkọ àwọn ọmọ yín ni wọ́n ní ká bá wọn kí yín wípé lágbára Ọlọ́run ẹ pẹ́ láyé o wọ́n ní ẹ jẹ́ wọn mọ́ wọ́n ní lágbára Ọlọ́run gbogbo ohun tí Ọlọ́run fi sí káwọ́ yín wọ́n ní èṣù onígbà mọ́ yín lọ́wọ́ o wọ́n ní àwọn ò ní fi ní fojú sunkún ọmọ bógo tí ń jẹ́ ti Ọlọ́run wọ́n lórí ìṣàbí ìyá kò sí ẹkú ewu ọjọ́ bí ìyá dáadáa wọ́n ní ìyá ni wúrà iyebíye tí àwọn ò lè fowó rà wọ́n dúpẹ́ fún ohun gbogbo tí ẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí ìyá àwọn ìyáàfin Simiat wọ́n à ń kí yín wípé ẹkú ọdún ìyáàfin Salami Simiat Bọ́láńlé happy birthday to you ma long life and prosperity gbádùn ọdún kan ni àwọn ọmọ yín ló ní ká kí yín wípé ìgbádùn ọdún kan ni and they celebrate wọ́n wá ń sọ wípé àwọn nífẹ̀ẹ́ yín o ìfẹ́ yín wọ́n sì ní ó mọ́múláwúyà àwọn débi pé àwọn ò lè fi ìgbà kan gbàgbé yín ẹ jẹ́ máa fi eléyìí ṣèlọ lórí ètò àjímúná fún ti àárọ̀ tòní títí di ìgbà míì tí a jọ pàdé lórí ètò wa lórí ètò 6 Saturday extra ni àbí lórí ètò ìlera rẹ títí di ìgbà náà èmi ọmọ ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ̀rẹ́ sọ pé kó ta ní lọ́rẹ̀ẹ́ nítorí ẹ̀lẹ́mì tìrú olúwa ọmọ adẹ́nìjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ó dìgbà. bó sì jẹ́ náà lẹ gbọ́hùn ẹ̀yin ènìyàn wa à ń kí yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìyẹn láti aago 7 adúpẹ́ o wípé ẹ̀ ń bá wa gbọ́ ìkànnì yìí abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi mọ̀ ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún etí òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò má ṣáì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìgbà kan o ó dìgbà. Let's go.